أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم ọpẹ́ ni fún Ọlọ́run àsìkò gẹ̀ fún jíṣẹ́ ńlá wa Nípa Muhammad akí gbogbo àwọn àlùfáà wa bẹ̀rẹ̀ tó wá Sheikh Ahmad Tijani bàbá Sheikh Ibrahim INYASS bàbá Fadila Sheikh Alhaji Abdulrazak Abdulwahab àbáwá àgbà Fadila Sheikh Abdulwadud Abdulsalam gbogbo àwọn àfáà wa látòkèdélé àwọn ṣòyú kò ní Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ akí gbogbo wọn o àwọn ẹni Ọlọ́run tara akí gbogbo wọn o àwọn tí nǹkan yé àwọn tí wọ́n dá nǹkan mọ̀ àwọn àfáà ńláńlá tí wọ́n jẹ́ onípò tí wọ́n sì mọ tí wọ́n ń ṣe tí nǹkan tẹ́ ń ṣe sì dá wọn lójú tọ́pìkì ọ̀rọ̀ mi lénìí ní Sheikh Adam Yahya Al-Fulani kí ló dé tọ́pìkì ẹ̀ nù Sheikh Yahya Adam Al-Fulani kí ló dé ẹ dákun ẹ ṣí àkíní yìí kẹ́ ẹ dẹ̀ tí kí ni o kẹ́ ẹ máa láìkì ẹ sì máa kọ́mẹ́ǹtì síbẹ̀ reason tí mo fi fẹ́ sọ ọ̀rọ̀ yìí ni pé mo máa ń sọ ní gbogbo ìgbà pé I hold Sheikh Yahya Adam Yahya Al-Fulani I hold wọn ní high esteem àṣírí pàáfàá ni wọn tí wọ́n mọ kéwú dáadáa tọ́lọ́ sì fi nǹkan yé wọn ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn nǹkan tí wọ́n ń sọ ń pa Tìjàníyà lórí ṣèjà o a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn nǹkan tí wọ́n ń sọ yìí àwọn nǹkan tí kò dáa ni láti jẹ́ pé kẹ́ni tó bá nírú kò bá ń láwùjọ kọ́ mọ wá sọ Sheikh Adam Yahya Al-Fulani a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ní o ṣe pé a fẹ́ bá wọn jà wò nídìí láti bá wọn jà torí pé nǹkan tí wọ́n ń ṣe yìí ó ti fi hàn irú ipò tí wọ́n wà ó sì ti fi hàn irú bí wọ́n ṣe tó torí tí èèyàn bá dúró tó ń wo ọ̀rọ̀ Al-Qur'ani Karim tí ń wo ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì ka tírà lóríṣiríṣi tó wá tí ò try láti kà àwọn tírà kan àbí láti lè involve nínú nǹkan tó wá ń pè òun wà nínú ìṣesí yẹn ẹ máa share ẹ máa like ẹ̀wọ̀n kan náà bá bẹ̀yìn tí wọ́n sọ pé òun wà nínú ìṣesí kan tí ò sì sí lára wọn tí è sara wọn tí è ṣe mẹ́mbà wọn tí ò sì kẹ́kọ̀ọ́ kan débẹ̀ tọkàn gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ń sọ tó bá ṣe pé rọ ni àwo sọ fún o ìbá máa jẹ́ èèyàn bá jẹ́ mùdírù kódà kéèyàn jẹ́ oyè wo ni wọ́n tún máa di wàsíìrù ẹ mọ̀ pé tó ní mímọ̀ bá ti ń sọ nǹkan tí ò tójú rẹ̀ ò tó àwa tá a mọ̀ kan àwa láàmọ̀ dídé láàmọ̀ fún un lésì torí pé kí ni àwa dúró lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe wáàsí a sì gbìyànjú à ń ka tírà bó ti wulẹ̀ kọ́ mọ́ a sì ń gbọ́ wáàsí ìwọ̀n tá a gbọ́ náà láfi fún tọ̀ lésì ẹ ṣáà rẹ̀ ẹ dákun tó lánàá Muhammad torí pé ọ̀rọ̀ yìí ti débi pé kí ni kó ń kálukọ́ sọ opinion rẹ̀ ọ̀rọ̀ tó bá lórí social media wọ́n jẹ́ àtàrà wa jẹ́ o ó ti dọ̀rọ̀ gbogbo ayé ọ̀rọ̀ tí Sheikh Yahya Adam Al-Fulani tí wọ́n ń sọ ní ìjẹta kọ́ni lórí social media nípa ọ̀rọ̀ àwọn Tìjàníyà àkọ́kọ́ mo fẹ́ kí Sheikh Adam Yahya Al-Fulani mọ̀ pé Sheikh Adam Abdullahi al-Ilory bàbá ti ló kọ tẹ́lẹ̀ ẹ má fa bàbá pọ̀ mọ́ ọ̀rọ̀ Tìjàníyà àbọ̀rọ̀ Sheikh Ibrahim mọ́ bàbá ti lò gbésí ayé wọn inú ọ̀rọ̀ yín a sì ti rí pé ẹ jẹ́ ká mọ̀ wípé bàbá fààyè gba Tìjàníyà wọ́n fààyè gba Kọ̀dìríyà wọ́n fààyè gba Sálàfí nínú skul wọn ẹni tí ó bá ní wisdom tó bá fẹ́ dá léèwé kalẹ̀ pàápàá iléèwé tẹ́ bá fẹ́ upgrade tó di jamia bí mọ́tíkàsì di jamia nísìnyẹn Ìrúwá Ògìrìwá ni ó wà ń bẹ̀ níbi tẹ́ bá ti fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ Ìrúwá Ògìrìwá ni ó wà ń bẹ̀ níta yìí nídìí ni pé kẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tán sì ń kọ́ wa ní mọ́tíkàsì ẹ mọ̀ pé mo ta lù yín o torí Ọlọ́run torí Ànábì Muhammad o ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa ń bẹ̀ ni bó sì gbọ́ Lárúbáwá yé tó o bá gbọ́ Lárúbáwá yé tó jẹ́ language Arabic language ó gbọ́ yé ó mọ gbogbo tó yẹ kọ́ ọmọ ń pa rẹ̀ n ló fi lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé iná ló sì fi lè gbọ́rọ̀ àwọn tó kọ tírà lóríṣiríṣi ló fi gbọ́ yé mọ́ríkàsì ọ̀wá sọ wípé ní eléyìí ní ẹlẹ́yàmẹ̀yà eléyìí ló fi lè torí wọ́n dúró lórí walau sha Allahu lajala nasa ummatan wahida pé ó wù fẹ́ Ọlọ́run ọ̀dà gbọ́ ká jẹ́ umma kan náà òun kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ kódà àwọn ẹ̀dá èèyàn tá a dá gan Ọlọ́run ò jẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan náà ẹ̀rí àrẹ Krishna ń bẹ mùsùlùmí ń bẹ Christian ń bẹ nǹkan kan ń bẹ òun kálukú wà bẹ́ẹ̀ so bó kálukú ṣe wá wà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ́lọ́ àáfà àtọ́ba wa kéwú ní Markaz tó sì bá àkọọ́lẹ̀ bàbá wa Sheikh Abdullahi al-Ilory tó sì bá ìṣesí wọn ńlẹ̀ tọ́ba wa dé ní ìsìtí ń pé nǹkan tí Sheikh Alhaji Abdullahi Adam Abdullahi al-Ilory ṣe òun pé ó ti kọjá nù tuntun lòun ò mú wa kọ́ mọ́ pa orúkọ bàbá Sheikh Adam Abdullahi al-Ilory kọ́ mọ́ pa pọ̀ mọ́ kó sì mọ́ pa Markaz pọ̀ mọ́ torí tẹ̀ bá sọ pé Wazeerul Markaz lòun
tí wọ́n ń sọ̀rọ̀ on behalf of Markaz láti máa fi rọ́bìṣì tí Sheikh Adam Abdullahi al-Ilory ṣe kalẹ̀ a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí wọ́n máa sọ̀kò sí Markaz ó fẹ́ kí wọ́n máa dàdọ̀ sí Markaz ni ṣùgbọ́n tó pọ̀lú ẹ̀ bá pé tó ní wisdom dáadáa yóò mọ̀ wípé ẹni tó dá Markaz kalẹ̀ ó ti wà standard gbogbo àgbáyé ó ti pé ó ti ṣe nǹkan rẹ̀ tó ti pé ó ti pè búbú nǹkan rẹ̀ kalẹ̀ ìyẹn náà wọ́n sì gbẹ́sẹ̀ lé láwọn tí ń bẹ ń bẹ̀ dì sí kéèyàn má wà torí pé wọ́n fohùn joyè ní Markaz àbí káwọn èèyàn wá máa fojú wo pé oyè tí wọ́n fi jẹ́ Markaz torí pé kó lè bá a máa ṣàtakò àwọn aráàlú míì àbí àwọn kan tí ó jẹ́ pé wọ́n kú beyond Nàìjíríà wọ́n tún jáde síta láti lọ kẹ́kọ̀ọ́ sí i láti máa fi bà wọ́n jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá joyè Markaz bẹ́ẹ̀ kẹ́ má jẹ́ ó jẹ́ pé wọ́n wàá rò pé Markaz ló fún un lóyè òun láti máa fi tako irú àwọn ẹni bẹ́ẹ̀ ìdí tí mo sọ pé kẹ́ mọ́ rò bẹ́ẹ̀ òun ni pé baba Sheikh Ibrahim Adam al-Ilory lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n sọ ń pa tasawuf wọ́n sì claim pé kọ̀dìríyà làwọn wọ́n sì claim pé Kánò làwọn ti gba kọ̀dìríyà wọn alhamdulillah adúpẹ́ fọlọ́n wọ́n ní ọmọ èyí bá ìpele bàbá rẹ̀ kó ṣe aṣọdá níbi táwa bá ti wádìí yìí tá a bá gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Sheikh Ibrahim Adam al-Ilory tí ọba bá ń tí àwa fẹ́ mu tó bá tako ìmọ̀ táwa mọ̀ àbí táwọn afáwa fi kọ́ wa á dìde láti ṣe kíni láti sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ so tí ẹ dákun ẹ ṣe àkíní yìí kẹdẹmọ ẹ láìkẹ kọmọ bá kọ tiẹ Sheikh Adam Yahya al-Fulani ẹ má kó Sheikh Adam Abdullahi al-Ilory ẹ má kó pọ̀ mọ́nú ìgbésí ayé yín bàbá ti lò ìgbésí ayé tó ráìm wọ́n sì ti fi nǹkan tó fẹsẹ̀ nílẹ̀ wọ́n ti fi kalẹ̀ tó jẹ́ pé ní gbogbo àgbáyé ń ló so mọ́ bàbá yìí tí bàbá yìí ọ̀tá ẹnìkan dànù lẹ́yìn ìgbà yẹn Sheikh Adam Yahya al-Fulani ẹ tún wá ń lọ ń rìfà sí bàbá wa ní Mọ̀síngbà Mọ̀lánà Sheikh Kamaluddin al-Adabi bàbá dáadáa òun ni ẹ má torí tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ ẹ wá wọ àwọn bàbá tó ti ló kọ tí wọ́n sì bá Sheikh Ibrahim ṣe nínú ìgbésí ayé wọn ẹ má fọkọ wọn ẹ má wọ mọ́tò Sheikh Adam Abdullahi al-Ilory ti ló kọ tẹ́lẹ̀ Adam Yahya al-Fulani ṣe ń gbọ́ àfà Adam Yahya al-Fulani ṣe ń gbọ́ Sheikh Adam Abdullahi al-Ilory ti ló kọ tẹ́lẹ̀ ó kọ ohun sì bàjẹ́ káàkiri àgbáyé kódà ní Medina Kaula táwọn ọmọ lọ sí nìgà wọ́n recognize bàbá yẹn dáadáa Sheikh Kamaluddin al-Adabi wọ́n ti ló kọ kì í sẹ̀yìn lẹ́sẹ̀sẹ̀ tún wọn sí ẹ má fi nǹkan kan kún wọn bàbá wa Tajul Adabi wọ́n ti ló kọ kì í ṣe tí yín tẹ́ gbédè yìí lẹ́wàá fi kọ́ wọn lọ́rùn lẹ́wàá fi máa fi sọ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀mọ́ wá fi wọ́n ṣe kí ni o láti fi rú àwọn kan lójú àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ fún yín nìyẹn ẹ lò gba tí ẹ jáwó bẹ́ẹ̀ ṣe lò náà lẹ́nu lò lọ yìí àmọ́ bẹ́ẹ̀ ṣe ń fọkọ àwọn Sheikh Kamaluddin al-Adabi tẹ́ ń fọkọ Sheikh Adam tẹ́ fi ń wé ẹ ń ṣe mistake púpọ̀ ẹ má fi wé ẹ sọ ń tẹ́ ẹ bá mọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá dẹ̀ sọ ní ó jẹ́ kéèyàn mọ lẹ́fù bóńtọ̀ bá ti tó bẹ́ẹ̀ ṣe tó àti rí inú ṣe sí yín àti rí inú ọ̀rọ̀ yín àti rí inú ìgbésí ayé yín àwa láti bá yín jà àmọ́ láti ṣàlàyé fún yín wípé ìgbésí ayé tí yín ni kẹ́ ẹ lò ẹ má fi ìgbésí ayé wé ti àwọn àdàbíyà ẹ má fi wé ti Markaz tẹ̀sí ń fira yín wé bóyá torí oyè tẹ́ jẹ́ ń bẹ̀ Wazeerul Markaz bóyá assignment tán gbé fún yín ni pé kẹ́ ẹ má fi tako Sheikh Ibrahim kẹ́ ẹ má fi tako ti Tijaniya àwọn ọ̀gbá wọlé àti fagilé láti ní lọ láti jọ tẹ́ ẹ ti sọ àwọn ọ̀rọ̀ àti fagilé àfẹ́ relate yín mọ́ Markaz oyè tán fún yín ọ̀yẹ́ kan stripe yín off the oyè yẹn nìkan gboyè yẹn lọ́wọ́ yín torí ẹ fi sọ Markaz lẹ́nu àwọn professors ń bẹ náà Professor Abdullahi Professor Isa wọ́n wá University of Ilorin Professor Aderemi Abubakar wọ́n bẹ University of Ilorin Professor Isaac Olóyèdè wọ́n bẹ yàtọ̀ fáwọn ẹ̀yún àwọn àfa ńlá ńlá bẹ bàbá wa wáìkejì wọ́n bẹ gbogbo wọ́n bẹ wọ́n yìí sọ gbogbo ntẹ̀ ń wí yìí wọ́n yìí sọ gbogbo ntẹ̀ ń wí yìí ntẹ̀ ń sọ yìí ẹ fi ń ṣe kíni ẹ fẹ́ káyọ̀ ọmọ sọ̀kò sí bàbá wa Sheikh Adam Abdullahi al-Ilory àwọn ọmọ tí wọ́n ò balẹ̀ jẹ́ wọ́n àdẹ sọ nǹkan tí ọba Markaz jẹ́ bẹ́yìn bá wá ń sọ torí pé fún yín Wazeerul ẹ má wé ọ̀rọ̀ wọn mọ́rọ̀ Tijaniya ẹ má wé ọ̀rọ̀ wọn mọ́rọ̀ tasawufu ọjà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bàbá Sheikh Kamaluddin al-Adabi tẹ́ sọ wípé ní kí máa mọ́rọ̀ yín lẹ́yọ kọ̀ọ̀kan bàbá Sheikh Kamaluddin al-Adabi tẹ́ sọ wípé nínú ọmọ kéwu wọn nínú àwọn àdàbíyà kò sí ẹni tí ń jẹ́ tí ń ṣe Tijaniya nínú wọn bàbá wa Saduddin Ajara ń kọ́ bàbá wa Sharafuddin Saduddin Ajara àwọn ń kọ́
Tìjàníyà tó pọ́nbélé ni wọ́n tí wọ́n sì jọ̀gá ń bẹ̀ tí gbogbo nǹkan sì yé wọn bẹ́ẹ̀ làwọn bàbá bẹ́ẹ̀ jẹ́ sáàjẹ́ ń dáko ẹyọ kan gbòógì kan tó jẹ́ pé ẹ lè tọ́ka sí ìlú Ìlọrin wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọmọ kí wọ́n Alhaji àgbà tí wọ́n sì Tìjàníyà. nítorí wọn fẹ́ sọ fún yín ni pé bàbá wa Alhaji àgbà gan àti sọ fún yín tẹ̀yìn náà sí mọ̀ nígbà tí Mọ̀lánà Sheikh Ibrahim wá sí Ìlọrin bí bàbá wa Alhaji àgbà dúró ti Sheikh Ibrahim tó jẹ́ pé Sheikh Ibrahim délé wọn báyìí tí mọ̀ bàbá Alhaji àgbà ọba ṣe kí ni tí ọba dógóńgó ni Sheikh Ibrahim ò ní délé wọn ó ní àwọn wòlíì Ọlọ́run tí ń pọ̀ náà tí Sheikh Ibrahim ò délé wọn bó lẹ́yìn ṣe wá dé nísìn tẹ́mọ̀ àti bàbá Alhaji àgbà tẹ́mọ̀ fi wé ọ̀rọ̀ tí yín níbi tẹ́ ń sọ tí ò yé yín ẹ lọ yọ ọkọ̀ àwọn bàbá yẹn kú ń bẹ̀ ẹ má fi ẹrẹ̀ yí àwọn bàbá yẹn lára sáà tí àsìkò tí yín tẹ̀ ń lò lọ yìí la fẹ́ mọ̀ ibi tẹ́ fẹ́ bájá irọ́ tẹ̀ ń pa àti àìwádìí kún kẹ́ tó jáde síta ẹ mọ̀ sọ pé àwọn kan ọmọ kéwú àwọn kan ọmọ kínní kan ńgbà tẹ̀yìn tẹ́ ẹ mọ kéwú tẹ́ bá wá ń sọ nǹkan tó fẹ́ jọ bí àṣé ìrìn sọ pàṣẹ lẹ́ ń sọ àmọ́ ọ̀rọ̀ yín fẹ́ jọ bí àṣé tó tó wáyé kó dodo lẹ́ bá ń sọ àwọn ò ní takò yín náà bí òun ló ṣe jọ bí àṣé ẹ̀ ń sọ wípé ẹ ti bá àwọn Tìjàníyà ṣe ẹ ti bá àwọn Tìjàníyà àwọn ọmọ tí ó ṣe ẹ ti bá wọn ṣe ẹ̀yin gángan nínú ilé wọn ẹ sì ń sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa àwọn Tìjàníyà káti ẹ̀ lẹ́ ẹ bá ṣe kí ni o kálẹ̀ ẹ bá tiẹ̀ practice nǹkan yẹn lóòótọ́ lẹ́wọ́n á mú un tẹ́ practice lẹ́ ń sọ with fact bẹ́ẹ̀ sọ wá ń sọ with fact yẹn ẹ sì ń fi ẹ̀rí kún pé ńgbà tá a ṣe tẹ́lifíyà báyìí o báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ìbádùn mọ́ wa púpọ̀. àkọ́kọ́ náà ẹ sọ nípa adra márààrún tí ń bẹ ẹni adra yìí o ń bẹ nínú suratul Ikhlas ni ẹ wá ní ètí mẹ suratul Hadidi bóyá wàlẹ̀ awwal wàlẹ̀ akhir wà zahir wal batin wà wà bi kulli shay'in alim ẹni yẹn tiẹ̀ o ẹni kò sọ ń pa tàwíìdì rárá ṣe é mọ kéwú alukurani gbogbo alukurani látòkè délẹ̀ nípa tàwíìdì ló sọ ẹ kọ́kọ́ ti fẹ́ẹ̀lì ńbẹ yẹn náà pé kúlí huwa Allahu nìkan ló sọ nípa tàwíìdì gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ní Kùránì fẹ́ni tó bá ní làákàyè mọ́ sọ tó bá ní ọgbọ́n tó ní òye dáadáa gbogbo ohun tí ń bẹ ńbẹ nípa tàwíìdì ní sọ ẹ ti ṣe sọ fún mi tí èèyàn bá ṣe tẹ́rìbíyà ó fẹ́ kọ́ ẹ lẹ́kọ̀ọ́ wàhádàníyà ó fẹ́ kọ́ ẹ nípa tàwíìdì ìjọ kan ṣoṣo Ọlọ́run huwa al-awwal la ilaha illa huwa al-awwal al-akhir wa zahir wal batin wa huwa bi kulli shay'in alim ẹ̀yin náà wò dáadáa tí kéwù yín bá jiná ni ó ń sọ ń bẹ̀ pé Ọlọ́run ọba kò sí nǹkan kan àfòun òun ni àkọ́kọ́ òun ni gbẹ̀yìn ara ń tiẹ́ fún wa nù tẹ́lifíyà pé ká ṣe gbólóhùn tí ẹni ká ṣe ń bẹ̀ tó jẹ́ 1000 òun náà nu huwa al-awwal òun làkọ́kọ́ wọ́n fẹ́ kọ́ ọmọ kéwú tó bá ṣe tẹ́lifíyà ọgbà pé Ọlọ́run làkọ́kọ́ Ọlọ́run ni gbẹ̀yìn òun náà sì lọ hàn òun náà lọ pamọ́ kí ni wàá ń sọ pé ní gbangba Ọlọ́run ní kọ̀rọ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ rẹ̀ àti gbẹ̀yìn Ọlọ́run nìkan ni ẹ believe ṣé tàwíìdì ò sí mẹ́ ẹ wá wí nǹkan míì mọ́ ẹ mú ọ̀rọ̀ Kùránì ẹ gbé látòkè délẹ̀ ẹ gbé látòrí kò nígbà tẹ́ wàá sọ ẹ wá ní bàbá wa Sheikh Kamaldeen Adawoyin kúlí huwa Allahu ni wọ́n máa lò la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam pé kí ni o ìsì ń sọ yín dá láì mọ̀ kan kì í tó pọ̀ oh God ó ti fẹ́ sọ yín di ẹni tí wọ́n mọ̀ òpá láì mọ̀ kan bàbá wa fọdúnlẹ̀ ṣe Kamaldeen Adawoyin ẹni kúlí huwa Allahu ni wọ́n lò pé nu kúlí huwa Allahu ni wà Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ibẹ̀ ni tẹ́rìbíyà wà níbo lẹ ṣe tẹ́rìbíyà àti yín gan ṣé lọ́dọ̀ bàbá jàbàtà lẹ ti ṣe ni àbí lọ́dọ̀ ta ni tẹ́ ẹ sọ pé ẹ belong sí Tìjàníyà ẹ sọ fún mi níbo lẹ ti ṣe tẹ́rìbíyà ẹ dàgbọ́n ẹ mọ̀ ṣí ààrẹ kọ́ mọ́ bá blọ́ọ̀kì kìíní so ibi tẹ́ ẹ ṣe tẹ́rìbíyà àti yín tẹ́rìbíyà tó dáa jù òun ti bàbá Sheikh Kamaldeen tẹ́ mọ́ ṣe kò ní huwa Allahu gbogbo gbà nǹkan ẹ má fi Sheikh Kamaldeen ẹ má fi wé ti ara yín ni kẹ́ ẹ sọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ẹ wá ní tí wọ́n bá ṣe tẹ́lifíyà o wọ́n sọ pé kinní kan Ibrahim ni kinní kan Tìjàní ni kinní kan nǹkan kan ni gbogbo adra márààrún tẹ̀ ń sọ yìí irọ́ lẹ̀ ń pa ẹ̀ ṣe tẹ́lifíyà kankan rí ẹ̀ tètè tẹ́lifíyà Tìjàníyà ẹ̀ ṣe rí adra márààrún olóko tí ń jẹ́ áwùtù láwùtù mọ́làkùtù jábàrútù náà sùtù ibi tí ń sọ fún yín máa nánu márààrún ni ó sì nítumọ̀
ìkọ̀ọ̀kan nítumọ̀ tá à ní sọ fún yín ẹ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ kẹ́ tó bọ́ta kẹ́ tó wá máa fẹnu bà nǹkan jẹ́ kẹ́ tó máa wí ní tí ò yẹ kẹ́ wí àìmọ̀kan ní dà yín láàmú o nípa tí ń jáyé o ẹ lọ wádìí nǹkan kẹ́ tó bọ́ta kẹ́ tó máa sọ ẹ ṣe wádìí dáadáa ẹ mọ̀kan ẹ sì ń fẹ́ mọ confuse àwọn èèyàn ń dákọ̀ Sheikh Ibrahim ẹ̀ ń fà ẹ̀ ẹ wo lẹ́kọ̀ọ́ mo lọ ní weekend àwọn ọmọ Markaz kan àtàwọn ilé kí ó tó jẹ́ ká lábẹ́ wọn ìjàkadì wọn ń jà níbi occasion tá a lọ láàárọ̀ ọjọ́ kìtẹ́ ń fọ́ra wọn ní etí níjà ní àgùdà ọgbà ló ti ṣẹlẹ̀ tí wọ́n ń lura wọn tí wọ́n ń fọ́ra wọn létí ẹ jẹ́ Wazeerul ẹ̀rí nǹkan kan tó ṣe ń bẹ̀ yẹn náà ọ̀rọ̀ Markaz lé ní náà ní lọ́la gbogbo àwọn tí ń ṣe àtakò tí ń ṣe nǹkan kan tí mọ̀ yín bá kún ni ẹ nílé fèsì àwọn onítìjàníyà Markaz tí wọ́n fi ń jẹ Wazeerul bẹ̀lẹ́ mójútó ẹ ní fi Markaz mọ́ tako tìjàníyà níbi tí Sheikh Adam Abdullahi al-Ilory ò tako ẹ ní máa fi tako program ilé mọ́kọ́ àmọ́ màá tó padà wá sórí ẹ̀ tó láwọn nǹkan kan wà pọ́ǹtì tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní tẹ́ fẹ́ dálẹ̀ yẹn ẹ jẹ́ káwọn èèyàn máa bá yín wí tààrà tí èsè tèpè tí èsè tèbú ẹ gbé jáde àwọn awítà ìwé ẹ mọ̀ proud pé tìjàníyà yín ẹ̀yin ti ṣe tẹ́lẹ̀ ń bọ́lẹ́ ti ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń tẹ́ ń pè ní tẹ́lifíà ẹ̀ máa ń tẹ́ ń pè ní adúrà méjì àmì adúrà márùn-ún tó wà ẹ wá ń rí létí ẹ mọ ṣe kàmọ́ lòdì nǹkan torí pé wọ́n máa ń ṣe kul huwa Allahu ta ni ṣe kul huwa Allahu nínú gbogbo wa ta ni ò mọ agbára tí ń bẹ fún kul huwa Allahu ahad ta ni ò mọ ẹ̀yin tí wọ́n ń pè ní tẹ́lifíà ń tọ́ fẹ́ kọ́ wa nípa ìmọ̀lọ́nlẹ́yọ kan ń tẹ́ fẹ́ kọ́ wa ní tẹ́lifíà nìyẹn àáfàá kan ní onígbà tó wọ́n dáhùn ó ní Sheikh Ibrahim kọ́ wọn ní hu àìmọ̀ kan nìyẹn náà tẹ́ ẹ bá bá àwọn kan pàdé nínú àwọn tí wọ́n jọ ọmọ ilé kí wọ́n ti jáde tí wọ́n fẹ́ ṣe kí wọ́n fáwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ṣe tẹ́lifíà olódìkódì tí wọ́n mọ tẹ́lifíà yẹn gangan ń padà wá yẹn pẹ̀lú ògo Ọlọ́run torí ó dàbí pé nẹ́tíwọ̀kì yóò ṣe dáadáa àwọn tẹ́lẹ̀ bá stop ní tó padà wọlé padà tẹ́lifíà àwọn tí ò tẹ́ lọ lé kéwú tí wọ́n fẹ́ fara jọ onítìjàníyà nítorí pé wọ́n rí yí àtàpọ́nlé tí ń bẹ ń bẹ àwọn ni wọ́n ń ṣe tí ọ̀dà àwọn ni wọ́n ń tún nǹkan sódì tẹ́ bá bẹ́ẹ̀ lómi léèrè pé kí ni wọ́n fi ń ṣe tẹ́lifíà gan ọ̀tọ̀ ni tí ó sọ ẹ lọ wo àníyàn tẹ́lifíà dáadáa láti sípayẹ ọkàn ojú àti nǹkan tẹ́ ń gbọ́ kó lè bá a ṣe kí ni o ta'abuda lillahi ta'ala awsilina ma'al wasilina ní tí ó fi lè gbé mi débi ojú ọ̀nà àwọn tọ́lọ́wọ́n bá fà sókè kó lè bá fà mí sókè ìgbà yẹn la tó wáyé ṣe á rí àlámù àlékà lẹ́yìn àlámù àlékà tá à ní ìkàtàn fún nítorí àsìkò nísìn lọ́wọ́ kan la ilaha illallah wal awwal wal akhir wal zahir wal batin wa bi kulli shay'in àti tí wọ́n fẹ́ ká mọ̀ pọ́lọ́hún òun là kọ́kọ́ òun nìgbẹ̀yìn òun lọ́hàn òun náà lọ́pamọ́ kí ni tàwọ́dì tójú báyìí lọ tán fẹ́ kán fẹ́ gbìn sí wa lọ́kàn iná wọn gbìn sí wa lọ́kàn tá a fi ṣe kí ni tá a fi mọ Ọlọ́run gbólóhùn yẹn lọ́mọ yóò máa béèrè question lọ́wọ́ rẹ nípa Ọlọ́run ara question tí wọ́n béèrè ní adúrà márààrún yẹn wọ́n ní kó mention rẹ̀ fún ara rẹ̀ kí àwọn adúrà márààrún mélòó ló wà ọ wà mention rẹ̀ mo ti dákọ rẹ̀ lẹ́ẹ̀kan bí adúrà márààrún mo ti sọ fún ọ áwùtù láwùtù mọ́làkùtù násùtù àmì ìjábàrútù násùtù ó sì nítumọ̀ táwọn kan bá ń tu nítorí pé àwọn àyùn wọn ò ṣe tẹ́rbíyà gidi tó jẹ́ ti Sheikh Ibrahim radiyallahu anhu wọn ò ṣe níbo lẹ ti wá rí tí ẹ sì máa sọ èmi ti bá wọn ṣe ló jẹ́ kí n mọ̀ ẹ ṣe nǹkan kan rí ẹ lùgbà tí ẹ mọ̀ kò tí yín bá Sheikh Adam Abdullahi al-Ilory bàbá ti sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀yin náà sì ti sọ pé bàbá sọ pé ní àwọn onítàsọ́ wúwo òun gbà fún wọn mọ̀ ṣe tiwọn ó sì kó wọn tó jù bẹ́ẹ̀ lọ wisdom tí yín la fẹ́ lò nísìn ẹ mọ̀ pa ọ̀rọ̀ yín pọ̀ mọ́ àwọn àdàbí mọ́ ẹ mọ̀ pa ọ̀rọ̀ yín pọ̀ mọ́ àwọn sùmùrà mọ́ wọ́n ní sùmùrà mẹ́rin lọ́jọ́ Tìjàníyà ọlọ́wọ́ àìmọye láwà ní tán ṣe Tìjàníyà gidi sámú àwọn tó gbọ́ lọ́wọ́ tiwa tèmi ṣe kéré tó àtàwọn tó gbọ́ wíìdì lọ́wọ́ ẹlòmíì náà kò tún yé tá a bá sọ pé nìkan gbọ́ wíìdì kò tún yé inú Al-Qur'ani náà lọ́wọ́ ẹ wá ń tààmú wal awwal wal akhir wal zahir wal batin wa bi kulli shay'in alim kò tún wá yé yín wa huwa bi kulli shay'in alim tá a wá ló ń tọ̀hún tẹ́ fẹ́ sọ pé wa huwa bi kulli shay'in alim tani awwalu tani akhiru wa zahir wal batin ó kọ́ ta ládá mẹ́ ẹ wá fẹ́ torí pé ẹ fẹ́ ṣàbòsí ẹ fẹ́ pa ọkọ tó Ọlọ́run táyàn fi mọ Ọlọ́run yẹn ẹ fẹ́ parẹ́ pé kò sí nínú tàwíìdì Ọlọ́run kìíní kan tí wọ́n fi ń ṣí káṣífì àbí kìíní kan kílẹ̀ pé ntẹ́ ẹ̀ mọ ẹ mọ sọ ọmọ Sheikh Adam Yahya al-Fulani kò bójú mu bẹ́ẹ̀ ẹ mọ tún apá àwọn bàbá yẹn pọ̀ mọ́ tí mo fẹ́ sọ fún yín nìyẹn mo tún padà bọ̀ tó láwọn pọ́ìntì kan wà tí mo fẹ́ bá yín sọ àmọ́ kí ní nẹ́tíwọ̀kì ń ṣe mọ̀nàmọ́ná ń padà wá tún wá bá yín sọ̀rọ̀ dáadáa
kẹ́ ẹ fi lè mọ̀ pé bí tẹ́ ń bá lọ yìí kò bójúmu tẹ́ ẹ bá nímọ̀ ẹ̀ dákẹ́ yín jẹ́jẹ́ interest belong sí ẹ mọ́ sọ para wọn ní láti fi lè rí dínkù àwọn ẹni yẹn àwọn tó ṣe lánàá dà kí ni wọ́n rí mbẹ̀ wọn ò rí nǹkan kan ẹ wá dá dúró gedegbe ẹ dá dúró gedegbe tó dáa ti dájú báyìí wípé ẹ ṣe interest Markaz interest ara yín lẹ̀ ń ṣe ẹ sì ń dojú ti Markaz àwọn onímọ̀ tó pọ̀ mẹ́ ẹ jẹ́ kẹ́lòmínú òdìdé kó support yín ẹ láwọn sáláfì kìíní gangan bá ti kó sáláfì yín ẹ jókòó sáláfì yín ká mọ̀ pé sáláfì ní gbogbo tíra tẹ lọ kà yẹn àwọn tíra tó ti wà tipẹ́ ní kì í ṣe pé tíra ta ẹ̀ṣẹ̀ rí nísìn látàyè ìgbà táwọn kí Sheikh Ibrahim gan tó délé àwọn alátakò tọ̀ríkà ti wà tẹ wádìí sìn so ẹ wà lọ ka tí kò bójú mu rárá tọ ẹ dúró gedegbe lẹ́yìn nìkan ẹ máa gbé ọ̀rọ̀ yín jáde Wazeerul Markaz tán fún yín ẹ má fi nǹkan lọ Markaz tó yẹ kẹ́ yanjú tẹ́ yanjú nǹkan lọ Markaz tó yẹ kẹ́ yanjú tẹ́ yanjú ọmọ Markaz náà ní mòlúdì tí mo lọ ní wíkẹ́ndì yìí wọ́n ń lura wọn tán fọ́ra wọn létí ni lágùdà ọgbà ẹ lọ béèrè wọ ẹ wádìí wọ ẹ̀yin ará Markaz ẹ lọ béèrè wọ àwọn ọmọ kéwu yín tí wọ́n ti ń mádàmú ọ̀bẹ́rin níbi tẹ́ ẹ ti ń kọ́ wọn kọkúkọ and that is the truth ẹ já sòótọ́ ọ̀rọ̀ fún yín Wazeerul tẹ ẹjẹ tó yẹ kẹ́ fi yanjú nu gbogbo ọ̀rọ̀ tí ó bá mọ jáde Markaz kì í ṣe tí ó tún máa kó ìdọ̀tí bá àwọn ọmọ Markaz kì í ṣe ọ̀rọ̀ tí ó tún máa kó ìdọ̀tí bá àwọn táwọn Markaz ó tún máa ta fàṣí nínú Markaz ẹ rí yẹn ṣe o ọ̀rọ̀ àwọn Tijani àtàwọn dúró tiwọn tẹ́ ẹ bá wọn ṣe